Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lóní gbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa. Mo kí gbogbo wa lọ́lọ́kùn òdòkan wa. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà tẹ́ ní àǹfààní tí ẹ ń wò mí ní òní. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà lè dì. Èmi náà lọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Muti Ọlátìbóyè tí ayé mọ̀ sí Ewé ń jẹ́. Lórí ètò yìí a máa ń sọ̀rọ̀ nípa àṣírí ìràwọ̀ ẹ̀dá. Bẹ́ẹ̀ sì ni a máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà tá a mọ̀ sí numerology àti astrology. Bẹ́ẹ̀ náà sì ni a máa ń sọ̀rọ̀ nípa àṣírí ewé àtegbò láwọn kan kéékèèké tí yóò máa jẹ́ àǹfààní fún gbogbo wa. Ewé àti egbò, ìwúlò ewé àti egbò nǹkan tó kẹnu ni tí kò sí kà tán. Orí Ọlọ́run tó wà níbẹ̀ kò sí kà tán, kò sí fẹnu sọ tán, kò sí kà tán, kò sí fẹnu sọ tán. Bí ọba bá rẹ̀ ń pò Yorùbá tó ń sọ Yorùbá, tí Yorùbá dùn lẹ́nu ẹ tó ń sọ Yorùbá, táwọn kan bá wá ń sọ fún ẹ pé mọ́ lewé àtegbò, mọ́ wo lewé àtegbò, dákun mọ́ dá wọn lóhùn o. Olúkálùkù Ọlọ́run fún ní nǹkan tí ó máa lò. Àwọn ìbò ní tiwọn tí wọ́n ń lò, bẹ́ẹ̀ sì làwọn aláwọ̀ dúdú náà ní tiwa tá à ń lò, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Tí ẹ bá délẹ̀ Haúsá, nǹkan táwọn Haúsá ń ṣe ó yàtọ̀ sí tiwa. Haúsá ò rán yàn. Haúsá lè wọ mọ́sálásí ń sìn tàbí kó lọ chọ́ọ̀chì kó bá sọ́lẹ̀ kẹrí tí ó de gbogbo ẹ̀ mọ́ra nígbà tí wọ́n kà sí kọ́chọ̀ táwọn tó sì ní nǹkan tí wọ́n fi ń ṣe. Ká sin Ọlọ́run dandan ni. Ká sin Ọlọ́run dandan ni. Ká sì ṣe ti pé bóyá à ń lo ewé àtegbò nílẹ̀ Yorùbá ti wá ń bíbà yìí. Èmi ò ka nǹkan bẹ́ẹ̀ mọ́ ẹsẹ̀. Àwọn tó ka mẹ́sẹ̀, most of them wọn tí wọ́n bá tú su désàlẹ̀ kòkó, most of them wọn tí wọ́n fi pilẹ̀ ẹlòmíì nínú wọn ewé àtegbò ni. Gbogbo wọn pátá gan tiẹ̀ ni, àyàfi tó o bá sọ Yorùbá. Àyàfi tí o bá sọ Yorùbá. Àwa lè dé sìn ká wá sọ pé ewé àtegbò dá níbo tọ́lọ́run dá tó pọ̀ rẹpẹtẹ. Ewé ọgbọ́n mo rọra rí tó rọra ń wù bọ̀ wẹ́rẹ́wẹ́ lọ́dọ̀ mi yìí, tí màá tún lọ wú sìn tí màá lọ síbì kan. Egbò ewé ọgbọ́ ìwòsàn ni. Ewé ọgbọ́ gan fúnra ẹ̀ ìwòsàn ni. Ọlọ́ọ̀ba lọ́ba tí ó ní ìwòsàn lọ́dọ̀. Àmọ́ ó ti fa àwọn nǹkan kan sára àwọn nǹkan tí ó mọ jẹ́ àmì, tí ó mọ jẹ́ àmì. Irú ewé ọgbọ́ yìí sì àti egbò ẹ̀, téèyàn bá ní kòkòrò lára, tí kòkòrò bá pọ̀, tí ò mọrú kòkòrò náà bó ṣe jẹ́, tẹ́ bá wá egbò ọgbọ́ tá a gé kéékèèké, tá a pá pẹ́pẹ́pẹ́, tá a kó dà sínú ike kan, tá a wá odidi atare kan, tá a lọ̀ tó kúnná, tá a dà lé, tá a wá bu omi sí tó pọ̀, kì í ṣe múmu. Kẹ́nìyẹn kàn máa bu omi yẹn kó máa fi para ni, kòkòrò náà ó kú pátápátá. Kí làwọn ń bá ká? A máa sọ pé ewé àtegbò dá. Pákí dẹ́sẹ̀ rí ń pákí, kàsáfà,
ewé àtegbò ni olóńgbò nǹkan tẹ́ fi ń sàmàlà tẹ́ ń jẹ àwọn olòṣì rádaràda. Eléyìí tèmi mú wá fún wa lénìí ẹ̀yin èèyàn mi, Ọlọ́run má jẹ́ ká bá wọn ṣèkà. Gbogbo ẹ̀dá tí bá ti ń jáwé tí bá ti ń jágbò tí bá ń jáwé tí bá ń wagbò tó bá ti fi ń ṣèkà tó ti mú nǹkan burúkú mọ́ pọ̀ mọ́ egbòogi tó ti sọ iṣẹ́ di sí àlùjànnú. Irú àwọn bẹ́ẹ̀ kò sí bí wọ́n ṣe fẹ́ lò tó ẹ má jẹ́ kí n parọ́ fún aṣọ wọn mọ̀ pọn rẹ̀ mọ̀ dédìí ẹ̀. Èyí tí mo mú wá fún wa ní òní bí a ṣe ń lo sulphur èyí tẹ́lẹ̀ lọ́wọ́ mi tá a mọ̀ sí ìmí ọjọ́ kẹ́lẹ́bà rí dáadáa. ìmí ọjọ́ bá a ṣe máa ń lo sulphur tá a mọ̀ sí ìmí ọjọ́ òní mo fẹ́ ṣàlàyé fún wa ní òní. Tá a bá rí sulphur tó bá gùn tó báyìí àṣírí ni o, àṣírí ni. Níbi tí ilé ayé ń lọ sìn, ibi tí ilé ayé ń lọ sìn àṣírí ni. Tí mo bá kàyé iṣẹ́ tí nǹkan yìí ń ṣe tá a bá lò tán ẹ rí i pé mo mú dání èmi gan tí ń wárò èyí tó gùn báyìí látijọ́ yìí àmọ́ Ọlọ́run ti ṣeun mo ti rà á létí pẹ́ gbígbà tí mo débì kan tí mo tú bẹ́ẹ̀ ni mo ṣe wá rí i pé sulphur mi rèé nǹkan tá a máa kọ sí lára pẹ̀lú àṣẹ Ọlọ́run máa ṣàlàyé ẹnu next video mi tá a kọ sí lára tá a bá ti kọ sí lára ṣé wàá rí sulphur yìí bá ṣe lò ó